نعم، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسولنا محمد النبي الأمي البشير النذير الداعي إلى الله بإذن ربه وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a sì tún tọrọ ìkẹ́ ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, Ànábì tí Ọlọ́run ṣàlẹ́ṣà láwùjọ láàrin àwọn ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀. Tọ́lọ́run wá ní ká ànábì náà máa jẹ́ òpin fún àwọn ànábì Ọlọ́run, tá ànábì ní òtún ní wá ní ẹ̀yìn rẹ̀ mọ́. Ọlọ́run bá wa kí ànábì tọ́lọ́run bá gbé dìde fún wa kó máa jẹ́ àánú àti ìkẹ́. Ẹni tí ò kọ́ lọ́dọ̀ ẹnìkan, tí ò kà lọ́dọ̀ ẹnìkan, tọ́lọ́run nù nímọ̀ tó sì fi ìmọ̀ náà mọ gbogbo àgbáńlá ayé. Tá a fal-Qur'ani dálọ́lá tọ́lá náà wá tóbi tí ò ní àlàmọ́, tó wá jásí pé látara ànábì, látara al-Qur'ani gbogbo ayé ní ń táàpù náà lẹ́jìlá rẹ̀ sallallahu alayhi wa sallam, àti gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ àtàwọn sahaba al-kiram àtàwọn tabi'in àtàwọn tí wọ́n dé lẹ́yìn wọn tí wọ́n jí àwọn àfẹ́sìn. Maulana fadilatu Sheikhul Islam Adam Abdullahi al-Ilori Ọlọ́run dákun tagammada Allahu bi rahmatihi wa wasi'i darahu fi dari na'im ya rabbil alamin. Wal firdaus fi ahli al-janna, ibẹ̀ ni kọ́lọ́run jẹ́ kí bàbá wa, torí pé ayé wọn náà nìyẹn, kọ́lọ́run má sì yọ wọn kó ńbẹ̀. Maulana Sheikhuna Kamaluddin al-Hadabi wa Sheikh Yusuf al-Ibwaji wa Sheikhuna Tajul Adab, Ọlọ́run bá wa pa gbogbo wọn pọ̀ kẹ́. Maulana fadilatu Sheikh Mustafa Zaglulu Sanusi wa Sheikh Abdul Latif Amuni wa Jirjisu Akodo àti Sheikh Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Maulana fadilatul Mudir Habibillahi Adam Abdullahi al-Ilori, Ọlọ́run dákun àlékún àlàáfíà nínú ṣan, nínú ẹ̀jẹ̀, nínú omi, nínú ara, Ọlọ́run bá wa ṣe fún wọn, kán túbọ̀ pẹ́ fún wa, káwa náà sì pẹ́ fún wọn. Gbogbo àwọn olólùfẹ́ wọn àní mọ̀nira láyé, àsì ní mọ̀nira lọ́run. Èyí tẹ́ wá ń fẹ́ tiwa náà lára Ọlọ́run, lára ànábì, ìnira ò ní kàn yín, kò sì ní mọ̀ yín. Ká sì má bínú, aago 12 ní àbùkátà pé kétò yìí bẹ̀rẹ̀, àmọ́ nítorí àwọn situation tó wà ní Nàìjíríà lọ́wọ́ gẹ́gẹ́ bí economy, a lè rí studio lò bí irú àyè tí a tún ń lò yìí láti máa manage ẹ̀. So ìyẹn ló fi ń bùkátà wípé ìkúnlọ́wọ́ tí Ọlọ́run bá fún ẹ̀yin tẹ́ ẹ bá ní, kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá wa ṣe fún ètò yìí, Ọlọ́run ó bá ràn yín náà lọ́wọ́, owó ò ní tán lọ́wọ́ yín. Gbogbo àwa tá a ti wọlé náà ni mo sálámà síbẹ̀ tí ń sálámà sí wa, àánú Ọlọ́run ò ní fi yín lẹ̀. Fáwọn Abdulrasheed orí olówó, owó ò sì ní kú lọ́dọ̀ yín. Fáwọn Ali Oyè olólùfẹ́ babaláyége, Ọlọ́run ó bá wa fẹ́ràn yín náà àti gbogbo àwa tó kù tá a ti wà lórí ètò náà. Ní ìtorí àsìkò, ẹ rí wípé àkọlé ọ̀rọ̀ tí a mú wá yìí náà ni kí ni ìyàtọ̀ láàrin Islam tọ́lọ́run fi rán àwọn ànábì Ọlọ́run sí ìjọ Mahdiyat, tàbí ká pè ní àwọn Mahdi tí wọ́n pàgọ́ sílùú Ìjẹ̀bú Òde. Ṣé mùsùlùmí ni wọ́n? Ṣé Islam ni wọ́n ń ṣe? A rí i pé suratan wọ́n jọ mùsùlùmí, amma qalban nínú ọkàn wọn kì í ṣe mùsùlùmí. Kì í ṣe pé à ń kàfàrà wọn. A rí wọn níbàámu pẹ̀lú al-Qur'an, wọn sì níbàámu pẹ̀lú ànábì. Kódà wọ́n deny Islam, wọ́n deny ànábì, wọ́n deny gbogbo ohun tí ń jẹ́ ànábì Ọlọ́run. Naam. Kí wá ló fà á tí mo fi láǹfààní àti sọ̀rọ̀ yìí? Àwọn àsìkò kan ti wà rí tí àwọn kan máa ń sábà pè wọ́n ní káfìrí, tèmi máa ń sọ pé rárá o, la nukaffira man yastaqbil al-qibla wa aqama as-salata. Pé ẹni tó bá ti ń kọjú sí kíbla kírun tó sì ń kírun wa, a lè kàn déédéé lanu ká pè ní káfìrí, tàbí ká sọ pé kì í ṣe Islam. Gẹ́gẹ́ bá Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ṣe sọ fún wa wípé man salla salatana wa istaqbala qiblatana wa akala dhabihatina fa huwa muslim. Bí èèyàn bá ti ń kọjú síbi tá ń kírun yìí tó sì ń bá wa kí, tó sì ń bá wa jẹran léyà wa, ní mùsùlùmí ni.
ìyẹn ò fún àwa láǹfààní ká lè sọ yí pé báyìí ni wọ́n ti ń ṣe. Àmọ́ nígbà tọ́lọ́run tó wá fún wa níwádìí láti tẹ̀síwájú nípa wọn, ká rí nínú àwọn àlàyé wọn, ká sì rí nínú àwọn tí wọ́n ń tọ́jú pamọ́ tó já sí pé wọ́n lè gbé jáde sáyé àfi tó bá níbi tó dé láàrin wọn náà ni wàá tó mọ̀ pé bí nǹkan yìí ti rí nìyí. Ìyẹn náà ló wá bí pé ká wá ṣàlàyé fún ayé káyé lè rí. So kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. Àkọ́kọ́ ni wípé èyí tí ò pamọ́ fún gbẹ́ni tí ń jẹ́ mùsùlùmí ni wípé Ọlọ́run rán àwọn ànábì Ọlọ́run wáyé, ó sì rán àwọn òjíṣẹ́ Ọlọ́run wáyé. Kí lọ́lọ́run sì fi rán wọn? Tá a bá lọ sínú Al-Qur'an nínú Suratul Anbiya ayah 25, Ọlọ́run ọba dìídì jẹ́ kó yé wa ń bẹ̀ wípé a'udhu billahi minash shaitanir rajim wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'buduni. Ọlọ́run sọ fún Ànábì Muhammad pé wa ma arsalna min qablika min rasulin, àwọn Ọlọ́run àrán òjíṣẹ́ kan ṣáájú wọ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam nínú àwọn tààrán illa àyàfi kó já sí pé ń tá a fi rán náà ni wípé nuhi ilayhi, a fún ní wáyí, a fún ní mísí tàbí kárànyàn sí pé annahu, pé ẹni tí ń jẹ́ Ọlọ́run ni o, la ilaha illa ana, kò sẹ́lòmíì tí wọ́n lè pè bẹ́ẹ̀, kò sẹ́nìkan téèyàn lè sìn yàtọ̀ sẹ́mi Ọlọ́run nìkan. Tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀, fa'buduni, èmi Ọlọ́run ni ẹ máa sìn. Ṣé mọ̀ pé ó ti kọ́kọ́ júwe wípé gbogbo àwọn ànábì Ọlọ́run iṣẹ́ tán wá ṣe náà ni pé kán wá júwe pé Ọlọ́run nìkan la máa sìn. Ó wá kù ẹ̀sìn tí wọ́n fẹ́ sìn tí ó máa jẹ́ sìn Ọlọ́run. Ẹ̀sìn yẹn Kùránì náà la máa fẹ́ kó tún fúnra ẹ̀ máa dáhùn. Tá a bá lọ sínú Suratu Ali Imran ayah 19, Ọlọ́run ọba tó sọ fún wa ń bẹ̀ yìí pé inna ad-dina 'inda Allahi al-Islam. Gbogbo ayé ló máa áyà yìí, kódà ẹni tí ẹ ṣe mùsùlùmí àtẹni tó ṣe mọ̀ pé inna ad-dina 'inda Allahi al-Islam, láì láríyànjiyàn pé ẹ̀sìn ó tó wá látọ̀dọ̀ Ọlọ́run al-Islam ni. Tọ́lọ́run tó wá tẹ̀síwájú tá a bá ka al-Qur'an Suratu Ali Imran ayah 85, Ọlọ́run ní wa man yabtaghi ghayra al-Islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Ọlọ́run tó wá sọ fún wa pé lẹ́yìn tó sọ fún wa pé inna ad-dina 'inda Allahi al-Islam, ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run Islam ni. Àmọ́ lọ́dọ̀ àwọn ìjọ Mahdi yìí, Islam kọ́ lẹ́sìn lọ́dọ̀ wọn, àwọn lẹ́sìn míì tí kìí ṣe Islam. Àyà Kùránì lélẹ̀. Èyí tí ò wá yé mi ni pé bóyá wọ́n lálùkùránì míì tí wọ́n ń lò, bóyá wọ́n sì tún níwèé míì tó rá ọ̀gá tí wọ́n náà kọ ìwé, Imam Jami' wọ́n kọ̀wé. Torí tá a bá ní ká ka ìtàn bàbá wa náà díẹ̀, bàbá yẹn wọ́n nímọ̀ níwọ̀nba. Wọ́n jà láti jẹ ìmáàmù nílùú Ìjẹ̀bú Òde, Ọlọ́run ò ní kó bọ́ sí, làwọn náà bá bínú lọ dájọ́ ọlẹ̀ náà bá bẹ̀rẹ̀ ìjọ Mahdi ní kékeré, láì ń ṣe wípé ká lọ síwájú jìnnà. A ti mọ̀ pé ad-dinu 'inda Allahi wal Islam, ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run òun náà ní Islam. Ọlọ́run wá ní wa man yabtaghi ghayra al-Islami dinan, bí yẹn bá tún wá bí lẹ́sìn tó yàtọ̀ sí Islam tó bá pè lẹ́sìn, Ọlọ́run ní falan yuqbala minhu, wọn ní gbà lọ́wọ́ rẹ̀ ń bikíbi. Wa huwa fil akhirah, tẹ́niyẹn bá wà lọ́run minal khasirin, yóò pẹ̀lú àwọn tí ó pòfo. Ló fi jásí pé nínú súra kan nínú Al-Qur'ani, Suratul Kahf náà ní tá a bá fẹ́ kàgbẹ̀yìn yẹn, ó ní al adullukum bil akhsarina a'malan, ìjẹ́ kí n júwe fún yín al akhsarina a'malan, àwọn tí wọ́n ṣe wàhálà láyé, wọ́n kírun, wọ́n gbààwẹ̀, wọ́n sì pàdánù wọn ni, wọ́n sì pàdánù àwẹ̀ yẹn. Bil akhsarina a'malan, wọ́n láwọn tá à ń sọ yìí, dalla sa'yuhum fil hayati dunya, gbogbo wàhálà wọn láyé àṣedànù ni. Wa yahsabuna annahum yuhsinuna sun'a, àwọn ó sì rò pé àwọn ń ṣe dáadáa. Ẹ wọ Ọlọ́run, yusalluna kama nusalli wa yasumuna kama nasumu,
wọ́n á máa kírun bá ṣe ń kírun, wọ́n máa gbàwẹ̀ bá ṣe ń gbàwẹ̀. Amma dalla sa'yuhu, gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn dọ́là àṣedànù ni. Wa ma'a dhalika yahsabuna annahum yuhsinuna sun'a, àwọn ó máa rò pé àwọn ń ṣe dáadáa. Tẹ́ bá wọn ọjọ́ Mahdi, wọ́n ń kírun, wọ́n sì ń kírun wákàtí 5, àmọ́ tí wọ́n bá sálámà mẹ́ta ni sálámà wọn. Ó gbọ́ assalamu alaikum wa rahmatullah, assalamu alaikum wa rahmatullah, assalamu alaikum wa rahmatullah. Ó rí wípé madhabi yẹn, madhabi ọ̀rọ̀ tó wà nínú Muwatta Imam Malik ni tí wọ́n sì ti dọ̀áfà rẹ̀ pé kò fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ Ànábì Muhammad, òun làwọn ń lò. Tí wọ́n bá sì ń dárúkọ Ìmáàmù Mahdi yẹn, wọ́n máa rìfà rẹ̀ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run, wọ́n máa sọ pé alayhi salam. Kódà tí wọ́n bá fẹ́ sàlátù, wọ́n máa ní Allahumma salli ala Muhammadil Mahdi wa ala ali Muhammadil Mahdi, Allahumma salli ala Muhammadil Mahdi wa ala ali Muhammadil Mahdi. Èyí táwa fi ń sàlátù fún Ànábì Muhammad ni Ìmáàmù Mahdi ni làwọn máa ń ṣe àsàlátù fún. Torí pé lọ́dọ̀ tí wọn Mahdi yẹn l'Ànábì ìgbẹ̀yìn lọ́dọ̀ wọn. A sì ti ṣàlàyé pé kí ló kan Islam pẹ̀lú Mahdi. Islam ò ní bùkátà pẹ̀lú Mahdi. Ọ̀rọ̀ Mahdi, ọ̀rọ̀ àwọn Zoroastrianism, àwọn ni wọ́n ní ìgbàgbọ́ Mahdi. Àwọn ni wọ́n ní. Àwọn Májúsí ni wọ́n ní ìrònú Mahdi. Ibẹ̀ náà làwọn Ṣíà ti lọ táàpù ẹ̀, làwọn Ahlu Sunnah náà ti táàpù ẹ̀ tí kò àwọn ọ̀rọ̀ àdísù fún. Prógrámù kan padà bọ̀ wá tí mo fẹ́ fi ṣàlàyé lórí wípé kíkó àdísù jọ bídà ni. Rí àìmọye àṣírí tẹ́ fi mọ̀ wípé aglabiyatul ahadith, èyí tó pọ̀ jù nínú àwọn àdísì yẹn, wọ́n rọ wọ́n ni, kò ní ṣe pẹ̀lú Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Prógrámù yẹn ń bọ̀. A máa ń ta bùkátà lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ ní tọ́lọ́wọ́n ọba fi àrísìkí tó fi ta lọ́rẹ, ẹ bá wa fi ran ètò yìí lọ́wọ́. Ọ̀tá ètò yìí tí ó bá sọ̀rọ̀ yóò ní wọ́n ń tọ́gbọ́n tọrọ bára ni. Tó o bá sọ bẹ́ẹ̀, Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Ọlọ́run gan ni kó sọ fáwọn èèyàn pé al adullukum ala tijaratin tunjikum min adhabin alim. Ìjẹ́ ẹ jẹ́ kí n júwe òwò kan fún yín tó yẹ pé tẹ́ ẹ bá ṣe tunjikum min adhabin alim, yóò kó yín yọ kó ń bí ìyà ẹlẹ́ta ìró. Ó ní tu'minuna billah, ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run. Tu'minuna billah wa tujahiduna fi sabilillah, ẹ lo ìgbìyànjú yín sí tọ́lọ́run, kì í ṣe pé kẹ́ wá lọ jagun o. Bí amwalikum, ẹ ná owó yín síbẹ̀. Wa anfusikum, ẹ ná ẹ̀mí yín síbẹ̀. Mashaqqa, ẹ ná táàbù yín, táàbà tún sí ogun náà ni. Ó sì sọ fún wọn pé wọ́n ó jèrè tí wọn ò ní pàdánù. Ṣé àwa sọ pé Ànábì ń tọrọ bára ni? Ṣé bí ń tọ́lọ́ ń sọ ni pé ma as'alukum alayhi min ajrin, mi ò béèrè owó ọ̀yà. Ànábì ò béèrè owó ọ̀yà. Àní kí Islam lè tẹ̀síwájú, jihadul mali, ìgbìyànjú tówó ó nípa tí ó máa kó. Jihadul ilmi, ìgbìyànjú tìmọ̀ ó nípa tí ó máa kó. Ọlọ́run dẹ̀ lílé yóò fi kìdú da'atin min sa'ati, ẹni tọ́lọ́run bá gbà láàyè kó náà bó ti fẹ́. Man qudira alayhi rizqu, ẹni tọ́lọ́run bá ṣe tiẹ̀ níwọ̀nba, falyunfiq mimma ata, ìwọ̀nba tó níyẹn náà ni kó ná. Ìyẹn fi hàn pé kò sí àwáwí fẹ́nìkan pé mo ní mi ò ní. Ọlọ́run ò béèrè ń tó ní lọ́dọ̀ rẹ̀ ni. Bí ìyẹn ò ṣe jẹ́ nìyẹn. Àwọn ìjọ Mahdi wọ́n ní Kaaba níjẹ̀bú Òde. Bó tiẹ̀ já sí pé gbogbo ẹgbẹ́ tó wà láyé náà ní ìsìn ni wọ́n ní tó jọ Kaaba. Kaola ni Kaaba àwọn Tìjàníyà lọ́wọ́lọ́wọ́. Baghdadi ni Kaaba àwọn Qadiriyya, kó wá ló níbi tó rí fáàsì as Kaaba. Pakistan Indian ni Kaaba àwọn Tabligh lónìí. Pakistan ni Kaaba àwọn. Tó bá dọ́dọ̀ Ahmadiyya, àwọn náà ní Kaaba ní Indian. Makkah wọn ní Qadiani, Madina wọn ní Lahore. Kó wá ló ní tiẹ̀. Kandala ní Kaaba Tabligh, ibẹ̀ ló kó máa kóra wọn lọ
ni ó bàbàrà lójú wọn pàápàá ju Káàbà lọ. Kó wá ló ní àyè tiẹ̀ àfi tá a bá máa tanra wa. Kọ́lọ́n kò ṣíjú àánú wa. Bá a ṣe wá ń bá lọ, inna ad-dina inda Allahi al-Islam. Islam lẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run. Wa man yabtaghi ghayra al-Islam dinan lan yuqbala minhu. Bí yàn bá ti wá wá Islam tó wá nǹkan míì lẹ́sìn tó yàtọ̀ sí Islam, Ọlọ́run láàní gbà lọ́wọ́ ẹ̀. Wa huwa fil akhirati min al-khasirin. Tó bá tún wá di lọ́run, yóò tún wà nínú ẹni tí ó pàdánù. Tá a bá ti wá wo àyà kan nínú al-Qur'an, tá a fi lè mọ̀ pé bí yóò bá ṣe Islam, ẹni náà pòfo láyé, yóò sì pòfo lọ́run. Náà ni àyà tọ́lọ́run sọ fún anú al-Qur'an, tá a bá ka Suratul Baqara, àyà 130, ó gbọ́n tọ́lọ́run bá sọ mbẹ̀ ni. Ó ní wa man yarghab an millati Ibrahima illa man safiya nafsahu wa laqad istafaynahu fid dunya wa innahu fil akhirati lamina salihin. Sallallahu ala Ibrahim. Ọlọ́run bá wa kí ànábì Ibrahim. Ọlọ́run ní wa man yarghab an millati Ibrahim. Gbogbo ẹni yóò láyé tó bá ti lè ṣojú kòkòrò títí tó lẹ́sìn tá ànábì Ibrahim tọ́lọ́run fi jọba lé lórí tí ń ṣe Islam ni, tó ní kò òun pé kì í ṣẹ̀sìn lọ́dọ̀ òun. Ó ní irú ẹni bẹ́ẹ̀ illa man safiya nafsahu. Ẹnìkan ò ní rí bẹ́ẹ̀ àfi kó já sí pé ẹni tó ti kó ìparun bẹ́mi ara ẹ̀. Ẹni yẹn gọ̀ láyé ó gọ̀ lọ́run. Ìparun ti bá láyé ó ti bá lọ́run. Ọlọ́run ní nítorí kíni laqad istafaynahu fid dunya. Àwọn Ọlọ́run la mọ̀ọ́mọ̀ ṣá Ibrahim lẹ́ṣà láyé. Wa innahu fil akhirati lamina salihin. Tó bá tún wá di lọ́run yóò máa jẹ́ èèyàn rẹ̀. Ibrahim yìí lọ́lọ́run wá sọ pé idh qala lahu rabbuhu. Nígbà tó Ọlọ́run ọba rẹ̀ sọ fún pé aslim, gbà fún mi. Ìjùra ẹni ilẹ̀ fọ́lọ́run là ń pè ní Islam. Gbà fún mi. Qal, kò bójú ẹ̀yìn. Ó ní aslamtu li rabbil alamin. Mo ti gbà fọ́lọ́run ọba àgbáńlá ayé. Lọ́lọ́run fi wá ń tìídì sọ fún wa wípé man yarghab an millati Ibrahim. Béèyàn bá wá ní ti Ibrahim yẹn òun o. Ẹ sì rí wípé Ìmáàmù Mahdi ti ìlú Ìjẹ̀bú Òde, ó ní Islam yẹn èé ṣẹ̀sìn tó dọ́dọ̀ Ọlọ́run. Ìmáàmù Mahdi Ìjẹ̀bú Òde, ó ní Islam kò lè gbé èèyàn dọ́dọ̀ Ọlọ́run tààrà. Ọlọ́run dẹ̀ ń sọ fún wa nínú Al-Qur'an pé wa man yarghab an millati Ibrahim. Ẹnìkan ò ní sọ pọ́nà tí Ibrahim tọ̀ yẹn òun illa man safiya nafsa. Àfẹn tó bá ti kó ìparun bẹ́mi ààrẹ. Torí pé kí ni istafaynahu fid dunya. Aṣàlẹ̀ ṣàlàyé wa fil akhirati lamina salihin. Idh qala lahu rabbuhu aslim. Ọlọ́run sọ fún pé gba Islam, ṣe Islam. Ó sì ní aslamtu li rabbil alamin. Mo ti ṣe Islam yẹn, mo jùlẹ̀ fún ọba àgbáńlá ayé. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Káwá wo pé Islam yìí òun nìkan náà lẹ̀sìn tààrà. Ẹ wá wo Nuh alayhi salam tó jẹ́ ànábì àkọ́kọ́. Ẹ gbọ́n tọ́lọ́run sọ fún ni. Nínú Suratu Yunus aya 72, ó ní wa umirtu an akuna minal muslimin. Bóyá tí ò yé àwọn Arábí náà ni pé wọn àkọ́kọ́ mọ̀ kí là ń pè ní Islam. Al-Islam huwa ad-dinu alladhi amara Allahu bihi abal anbiya Ibrahim alayhi salam. Ẹ̀sìn tọ́lọ́run pa fún gbogbo bàbá àwọn ànábì Ọlọ́run tí ń ṣe Ibrahim alayhi salam ni. Tó fi di pé ẹ̀sìn yìí náà dinun amun yumathilu manhaj al-anbiya'i wa atba'ihim. Náà lọ́nà àwọn ànábì Ọlọ́run àtàwọn tí wọ́n tẹ̀lé wọn. Tó sì já sí pé yuskaru ala alsinatihim. Òun la máa gbọ́ lórí àwọn wọn látọjọ́ tó ti pẹ́. Qala Nuhu alayhi salam. Wá gbọ́n tá ànábì Nuhu àsọ. Ó ní umirtu an akuna minal muslimin. Àṣẹ tọ́lọ́run ọba pa mí ni pé kí n máa jẹ́ mùsùlùmí. Kí la ń pè ní mùsùlùmí? Wọ́n mú látara aslam, yuslimu, islaman muslimun nínú tasrifi al-kalimat. Tó bá sọ pé aslam, ó ṣe Islam, yuslim, yóò ṣe Islam, àbó ń ṣe Islam, Islamu gẹ́gẹ́ tí ń ṣe ẹ̀sìn nìyẹn, orúkọ ẹ̀sìn yẹn nìyẹn. Muslimun lẹni tó ń ṣe Islam yẹn. Ló fi já sí pé wọ́n yọ
muslim lára islam, wọ́n yọ islam lára muslim. Aslama ẹni tó ń sin lọ́hùn tó juwọ́lẹ̀ fọlọ́hùn, yuslimu òun juwọ́lẹ̀, ẹni tí ń juwọ́lẹ̀. Islam ẹ̀sìn ìjupájuwọ́lẹ̀. Muslimu ẹni tó juwọ́lẹ̀. Ló fi jásí pé bóyá kò yé wọn, ó ní umirtu an akuna minal muslimin, Ọlọ́run pa mí láṣẹ kí n máa jẹ́ nínú àwọn mùsùlùmí. Nuhu alayhi salam yusikullah min Ibrahim wa Yaquba bi abnaihi. Gbogbo ànábì Ibrahim ní o, Yaquba ní o, gbogbo wọn ni wọ́n wá sọ àsọọ́lẹ̀ fáwọn ọmọ wọn lórí Islam. Tó òfin já sí wípé ní ó dìídì sọ fún wọn pé fala tamutunna illa wa antum muslimun. Ẹ̀yin ọmọ mi, ẹ gbọ́dọ̀ kú o àfi kẹ́ jẹ́ mùsùlùmí o. Tó ń bi wọ́n léèrè pé ma ta'buduna min ba'di, ma ta'budun, ẹ̀sìn wo lẹ́mẹ̀ẹ́sìn tí ń bá sí mọ́. Ma ta'buduna min ba'di. So nígbà tó ń di wípé Ọlọ́run bá dìde ń sọ yìí pé idh hadara Yaqub al-maut, ìgbà tá Nábì Yaqub gan tó fẹ́ kú, idh qala li bani, ó dìde ń sọ fún àwọn ọmọ rẹ̀ wípé ẹ̀yin ọmọ mi, ma ta'buduna min ba'di, ẹ̀sìn wo lẹ́mẹ̀ẹ́sìn, kí lẹ́mẹ̀ẹ́sìn tí ń bá lọ. Qalu na'budu ilahaka, wọn láàmà sin Ọlọ́run ọba rẹ̀, wa ilaha abaika, Ọlọ́run àwọn bàbá rẹ̀, Ibrahim, Ọlọ́run Ibrahim, wa Ismail, Ọlọ́run Ismail, wa Ishaq, Ọlọ́run Ishaq, ilahan wahida, Ọlọ́run ẹyọ ọ̀kan, wa nahnu lahu muslimun, Ọlọ́run ọba ẹyọ ọ̀kan yẹn là ń ṣe ìsìláàmù fún, òun làjú ra wálẹ̀ fún. Léyìí tó ń túmọ̀ sí pé àwọn eléyìí mùsùlùmí ni wọ́n. Bẹ́ẹ̀ náà tá a bá padà sọ́dọ̀ ànábì wa Yusuf alayhi salam, òun fúnrẹ̀ mùsùlùmí ni, Islam ló ṣe. Ó ní rabbi qad ataytani minal mulki wa 'allamtani min ta'wilil ahadithi fatira as-samawati wal ardi anta waliyyi fid dunya wal akhirah tawaffani musliman walhiqni bis salihin. Suratu Yusuf aya 101. Ìrẹ́ Ọlọ́run ọba mi qad ataytani minal mulki, ó ti fún mi lọ́lá, wa 'allamtani min ta'wilil ahadith, ó sì tún fún mi ní bá ṣe lè túmọ̀ ọ̀rọ̀ tọ́rọ̀ bá dàrú tá sọ pé in ta fi yanjú ẹ̀rẹ̀. Fatira samawati wal ardi, ìwọ tó dá sánmà àti lẹ́lẹ̀, anta waliyyi, ìwọ ló ní mi, ìwọ ló ní mi, ìwọ láláṣẹ mi, ìwọ ló dáàbòbò mi. Tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀, tawaffani musliman, má jẹ́ ń kúkú mi yàtọ̀ sí kú mùsùlùmí, orí Islam ni kó pa mí sí, walhiqni bis salihin, kó sì dà mí pọ̀ máwọn èèyàn rí, àwọn bàbá mi, àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ. Bẹ́ẹ̀ náà la Nábì Musa, tabaloka sura Yunus aya 84. Ó ní ya qaumi, ẹ̀yin ọmọ lẹ́yìn mi, in kuntum amantum billah, tó bá yẹ pé lóòótọ́ lẹ bá nígbàgbọ́ nínú Ọlọ́run, fa alayhi tawakkalu, òun ní kẹ́ farati, in kuntum muslimin, tẹ́ bá jẹ́ mùsùlùmí. Níjọ́ táwọn òpìdán tí wọ́n sọ̀rẹ́ndà fún Ọlọ́run, ó gbọ́n tí wọ́n sọ ní nínú Suratun Naml aya 44, wọ́n ní Rabbana afrigh alayna al-A'raf 126, al-A'raf 126, wọ́n ní Rabbana afrigh alayna sabra wa tawaffana muslimina. Ọlọ́run já lè ṣe sùúrù tá fi rárá gba ìyà Fíráúnà sí tí ó bá fi yà jẹ wá, wa tawaffana muslimina, gbogbo ìyà tí ó bá fi jẹ wá yẹn Islam ni kò já kúlé lórí. Wa qalat Balkis náà tún sọ tiẹ̀. Tó bá lọ ka Suratul Naml aya 44, ó ní Rabbi inni zalamtu nafsi wa aslamtu ma'a Sulaymana lillahi rabbil alamin. Gbogbo tí mo ti ń ṣe látijọ́ yìí bọ̀ wá, mo ṣàbòsí ara mi ni. Àmọ́ láti sìn lọ, aslamtu ma'a Sulaymana, mo gbà fún Ànábì Sulaymana láti gbà fún ọ, lillahi rabbil alamin, ìwọ Ọlọ́run àgbà ńlá ayé ní máa sìn. Lọ́wọ́ àwọn Hawariyun, àwọn ọmọlẹ́yìn Ànábì Musa tòótọ́, Isa tòótọ́, wọ́n ní amanna billah wa shahid bi anna muslimun, àwa ti gbà fún Ọlọ́run, a sì jẹ́rìí pé mùsùlùmí ni wá, Islam la máa ṣe. Suratu Ali Imran aya 52. Ló fi já sí pé bí èèyàn bá pèrè lọ́mọlẹ́yìn Jésù lónìí, tí ó bá ṣe Islam, kò sí ọmọlẹ́yìn Ànábì Isa.
irun tó ọmọlẹ́yìn Jésù ni wọ́n ní ọmọlẹ́yìn Ànábì Ìsá tó bá jẹ́ ọmọlẹ́yìn Ànábì Ìsá Islam ló ṣe tóró fún ẹ sọ pé inni Abdullah atani al-kitab wa awsani bis-salati waz-zakat so ìyẹn lọ bẹ́ẹ̀ so tó bá tún wo fariqun min ahli al-kitab nínú Qur'an wọn qalu amanna bi àwa ti gbà fún Ìsá àti gbà fún innahu lahaqqun min rabbina torí pé òdodo látọ̀dọ̀ Ọlọ́run ọba wa inna kunna min qablihi muslimin kódà kó tó dé yẹn làwọn ti ṣe Islam láti gbà pé Ọlọ́run la máa sìn mùsùlùmí ni wá wá gbọ́n tọ́lọ́run wá sọ fún òpin àwọn ànábì Ọlọ́run oníkùl sọ wípé inna salati ìrun mi wa nusuki ìjọsìn mi wa mahyaya ìṣẹ̀mí mi wa mamati àtòkù mi lillahi rabbil alamin ìwọ Ọlọ́run ọba gba aláyé lóní la sharika lahu kò sórogún fún ọ wa bidhalika umirtu in tó pa mí láṣẹ ní kí má mú nǹkan mi mọ́ Ọlọ́run wa ana awwalul muslimin èmi sì lákọ́kọ́ àwọn mùsùlùmí ìyẹn fi hàn wípé Ọlọ́run rán Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn ànábì kò tún sánábì mi lẹ́yìn Ànábì Muhammad torí pé Ọlọ́run dìídì sọ bẹ́ẹ̀ pé khataman nabiyyin òpin àwọn ànábì Ọlọ́run bó tiẹ̀ já sí pé à ń ráwọn èèyàn tí wọ́n ń dìde lónìí tí wọ́n ń sọ pé ànábì làwọn táwọn èèyàn rẹ̀ ń tẹ̀lé wọn tá a sì mọ̀ pé kò sá ànábì mi lẹ́yìn rẹ̀ mọ́ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ń tá a wá sọ yìí ẹ wá jẹ́ ká wá gbọ́ ní tí ìmáàmù Mahdi sọ tẹ́ fi mọ̀ pé wọn kì í ṣe mùsùlùmí ẹ dákun mo fẹ́ ká jẹ tẹ́tí sí torí pé kì í ṣe pé à ń bú wọn ní ìsìn rárá à ń ṣàlàyé ọ̀rọ̀ ni Ọlọ́run dẹ̀ sọ fún wa pé qad jaa al-haqq òdodo ti dé man sha'a falyu'min ẹni bá fẹ́ kó gbà wa man sha'a falyakfur bí yẹn bá sì fẹ́ kó kọ̀ kì í ṣe túláàsì gbogbo wa láti mọ̀ pé ẹ̀sìn àwọn ànábì Ọlọ́run ẹ̀sìn Islam ni kì í ṣẹ̀sìn míì káwa wá gbọ́ ní tí ìmáàmù Mahdi tìlú Ìjẹ̀bú Òde káwa gbọ́ ní tó sọ nípa Islam tẹ́ fi mọ̀ pé wọn èyí ṣe mùsùlùmí wọn sí lórí Islam wọn èyí ṣe ẹni téèyàn lè bá tó pé òun fẹ́ bá kírun tòrá wa ń bìlífù pẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àsíá tí wọ́n ta síta à ń bìlífù pé èèyàn lè bá wọn kírun náà wọ́n kọ ìwé yìí bàbá Mahdi gangan fúnra wọn ni wọ́n kọ ìwé náà nínú ìwé yìí tẹ́ bá worúkọ àkójọpọ̀ ìwé lórí ètò ẹ̀sìn àti ìjọba Ọlọ́run àkójọpọ̀ ìwé lórí ètò ẹ̀sìn àti ìjọba Ọlọ́run báwo lèèyàn ṣe lè ṣẹ̀sìn tí ó fi rí ìjọba Ọlọ́run ni ìwé yìí dálé lórí tó bá wo ojú ewé yìí ó wà nínú 68 ní ibi tí mo fẹ́ kà yìí wà nínú ojú ewé yìí bàbá wa Mahdi ìlú Ìjẹ̀bú Òde wọ́n ní níbo ni Ọlọ́run wà yẹn ni pé ayna Allaha wọ́n ní níbo ni Ọlọ́run wà àwọn fúnra wọn wá ń dáhùn wípé a ní láti mọ ilẹ̀ Ọlọ́run ilé Ọlọ́run a ní láti mọ ilé Ọlọ́run àti ìlú rẹ̀ a ní láti mọ ilé Ọlọ́run àti ìlú rẹ̀ àti odi tí a fi yí ìlú náà pó ṣẹ̀rípò di nǹkan mẹ́ta àti ọ̀nà tí a lè gbà wọ odi náà kí a tó lè wọ ìlú àti ilé àti ọ̀nà tààrà tí ó lọ sí ọ̀gángan ilé náà tó gbọ́ lẹ́ẹ̀kan sí níbo ni Ọlọ́run wà a ní láti mọ ilé Ọlọ́run àti ìlú rẹ̀ ilé Ọlọ́run àti ìlú Ọlọ́run àti odi tí a fi yí ìlú náà pó ìyẹn fence àti ọ̀nà tí a lè gbà wọ odi náà ọ̀nà tá a lè gbà wọ inú géètì ilé yẹn kí a tó lè wọ ìlú àti ilé àti ọ̀nà tààrà tí a ó sì tí ó lọ sí ọ̀gángan ilé náà bàbá wa tẹ̀síwájú bàbá ní kíyèsí àwọn ẹlẹ́sìn Júù wọ́n fẹ́ máa júwe àwọn ẹ̀sìn tó wà bàbá ní kíyèsí àwọn ẹlẹ́sìn Júù ń sin odi Ọlọ́run
pé fẹ́ǹsì Ọlọ́run náà ń sìn ṣùgbọ́n wọn kò sì lè wọ inú ìlú rẹ̀, wọn lè wọ̀lú Ọlọ́run nítorí èyí ni ẹ̀sìn wọn kò lè rí ọ̀nà láti dé ọ̀dọ̀ Ọlọ́run, ìyẹn ni pé ẹ̀sìn àwọn Júù kò dọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ àwọn Yahudi. Nítorí èyí ni ẹ̀sìn wọn kò lè rí ọ̀nà láti dé ọ̀dọ̀ Ọlọ́run tí a sì ṣe dá ẹ̀sìn wọn náà dúró sí olú ìlú Jerúsálẹ́mù ti Sólómọ́nì. Wọ́n lẹ́sìn àkọ́kọ́ nìyẹn. Àwọn bàbá Mahdi, Ìmáàmù Jami, wọ́n ní ẹ̀sìn kejì ni àwọn ẹlẹ́sìn chọ́ọ̀chì Kristẹni. Ẹ̀sìn èkejì ni àwọn ẹlẹ́sìn chọ́ọ̀chì Kristẹni. Ìlú Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn. Ṣàpé wọ́n ní odi Ọlọ́run làwọn Yahudi ń sìn. Wọ́n láwọn Kristẹni ìlú Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn. Ṣùgbọ́n wọn kò sì rí àyè láti wọ inú ìlú rẹ̀. Wọn kò sì rí àyè láti wọ inú ìlú rẹ̀. Nítorí náà ni a ṣe ń darí ẹ̀sìn wọn lọ sí ìlú òyìnbó. Nítorí náà ni a ṣe ń darí ẹ̀sìn wọn lọ sí ìlú òyìnbó tí a sì fìdí rẹ̀ múlẹ̀ sí ìlú náà, àti wípé èyí ni ìdí tí ẹ̀sìn wọn kò lè rí àyè láti dé ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀sìn di méjì. Ẹ̀kẹta nínú ẹ̀sìn, ẹ jẹ́ ká tẹ́tí ká gbọ́ ìsìláàmù náà fẹ́ júwe yìí o. Ẹ̀kẹta ni àwọn ẹlẹ́sìn Islam tí àwọn pé wọ́n ti underline ẹgbọ́ bẹ̀ yẹn o. Ẹ̀kẹta ni àwọn ẹlẹ́sìn Islam ìmàle. Ìyẹn ń fi hàn pé àwọn ò pẹ̀lú Islam yẹn. Ó ní ilé Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn. Kaaba, ilé Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn. Ṣùgbọ́n wọn kò sì mọ ọ̀nà tààrà. Inna lillahi wa inna ilayhi raji'un. La ilaha illallah. Ẹ dákun, mi rò pé ẹ gbọ́ bí tí a kà yí dáadáa. Tọ́lọ́hun dẹ̀ ń sọ fún wa náà, ẹ jẹ́ kí n pọ̀ sí mẹ́yẹn tá a bá lọ ka Suratu Shura aya 13. Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ó ní shara'a lakum minad-din. Èyí tá a ṣe lófin fún wa Ànábì ní ẹ̀sìn, ma wassa bihi Nuhan. Òun náà lèyí tá a pàṣẹ fún Ànábì Nuha, walladhi awhayna ilayka, àtèyí tá a fi ránṣẹ́ sí wa Ànábì, wa ma wassayna bihi Ibrahim, àtèyí tá a paláṣẹ fún Ànábì Ibrahim, wa Musa, tá a paláṣẹ fún Musa, wa Isa, tá a paláṣẹ fún Ànábì Isa wípé ana aqimud-dina, ẹ máa ṣẹ̀sìn Ọlọ́run, wala tafarraqu bihi, ẹ sì gbọ́dọ̀ kúrò lórí ẹ̀, ẹ gbọ́dọ̀ kúrò lórí Islam. Ìmáàmù Mahdi, ẹ wá gbọ́n tóun sọ tó takò Al-Qur'an. Ó ní ẹ̀kẹta ni àwọn ẹlẹ́sìn Islam ìmàle. Ilé Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn, ṣùgbọ́n wọn kò sì mọ ọ̀nà tààrà èyí tí wọ́n lè gbà wọ inú ilé náà. Ìyẹn ń fi hàn pé Islam kì í ṣe ẹ̀sìn tààrà lọ́dọ̀ Ìmáàmù Mahdi. Jẹ́ kí n tún fún wọn ní àyà mi nínú Suratu Ali Imran, àyà 67. Ọlọ́run ní ma kana Ibrahim yahudiyan. Ibrahim ẹ ṣe Yahudi o, wala nasaraniyan. Ibrahim ẹ ṣe Nasara o, walakin kana hanifan musliman. Ibrahim jẹ́ ẹni tó mọ́ pẹran gandan kò níbi ìdọ̀tí, kò ń bí èyíkéyìí nínú ẹ̀sìn ìbọ̀rìṣà. Musliman, mùsùlùmí sì ni, Islam ní í ṣe. Wa ma kana minal mushrikin, kò sí nínú àwọn tí wọ́n mú nǹkan mímọ́ lọ. So Ànábì Ibrahim rẹ̀ mùsùlùmí. So ìyẹn ń fi hàn wípé àwọn eléyìí tí ẹ̀ ti dúró wípé àwọn kì í ṣe kíní o, àwọn èyí ṣe mùsùlùmí rárá bí tí ń wò mọ́. Nígbà tọ́lọ́run dẹ̀ ní inna dina inda Allahil Islam. Ṣé Ìmáàmù Mahdi ò ka Kùránì ni? Ìmáàmù Ìjẹ̀bú Òde ò ka Kùránì ni? Ọlọ́run ní inna dina inda Allahil Islam. Islam lẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run. Ali Imran aya 19. Ọlọ́run tó wá ní wa man yabtaghi ghayra al-islami dinan lan yuqbala minhu. Bí yẹn bá pè nǹkan mí lẹ́sìn yàtọ̀ sí Islam yẹn tó wá lóun ń ṣe nígbà lọ́wọ́ rẹ̀, wa fil akhirati minal khasirin. Láyé lọ́run yóò pàdánù gbogbo tó bá gbáyé ṣe. Torí pé tá bá wá wò nísìn, kí ni bàbá yìí ń sọ fún wa? Tó sì já sí gbogbo àwọn ànábì Ọlọ́run, Islam yìí náà ni wọ́n wá ṣe. Tọ́lọ́run bá dẹ̀ sọ fún wa yìí pé ulaika alladhina hadahumullah, ìrẹ́ ànábì fabi hudahum muqtadi. Ulaika alladhina hadahumullah, Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀.
fanda Muhammad ló fi já sí pé àwọn ẹni yìí wọ́n mọ̀ nípa alukur'an wọ́n kàn gbé dání ni so Ọlọ́run fún rẹ̀ ẹ wá gbọ́n tó lọ́run ń sọ fún tó ń sọ fáwa mùsùlùmí naam mo fẹ́ ká jọ sáré wo àyà yìí nínú suratu al-an'am àyà 90 suratul an'am àyà 90 kájọ wo ká gbọ́n tó lọ́run ọba ń sọ mbẹ̀ ká wá gbọ́n tí Ìmáàmù Mahdi Ìjẹ̀bú Òde tó ń sọ táwọn kan sì tún kù lénìí tí wọ́n ń jẹ́ ọmọ tí wọ́n ń jára ọmọdọ́mọ táwọn náà dẹ̀ wà lórí ìdọ̀lálà yẹn taare ń tó kàwé nú wọn taare ọmọwé nú wọn taare ń tó jáde sáyé nú wọn. ẹ rí i pé Ọlọ́run ń sọ̀rọ̀ àwọn ànẹ́bí Ọlọ́run bó ti ń sọ bọ̀ wá ó sì ń ṣàlàyé ó láwọn ànẹ́bí tí mo dárúkọ yìí o àwọn wọ̀nyí o ulaika alladhina ada Allah àwọn tọ́lọ́run fi mọ̀nà nìyẹn o fabi udahu muqtadi ìlànà wọn ní kí wà ná Muhammad ọmọ tẹ̀lé Ọlọ́run ká wọn ó dárúkọ àwọn ànẹ́bí Ọlọ́run ó dárúkọ àwọn ànẹ́bí Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní kà wọ́n bọ̀ ó ń kà wọ́n bọ̀ ó ń kà wọ́n bọ̀ ó wá kà wọ́n débì kan ó láwọn tí mo kà á lẹ̀ yìí àwọn tèmi Ọlọ́run fi mọ̀nà nu fabi udahum ìmọ̀nà wọn ní kí wà ànẹ́bí ní kó o tẹ̀lé o gbogbo àwọn tọ́lọ́run wá ní ká ní Muhammad tẹ̀lé lànà wọn yìí ni Ìmáàmù Mahdi ló gé dànù pé ẹ̀sìn wọn ò dé ọ̀dọ̀ Ọlọ́run ọba wọn la ilaha illallah àkàbíyèsí Ọlọ́run kó má jà sọnù kó má jà ṣìnà ẹ jẹ́ á tún tẹ̀síwájú nípa ọ̀rọ̀ bàbá ti sọ ẹ̀sìn àwọn Júù ó ní kò lè dọ́dọ̀ Ọlọ́run ó ló di Ọlọ́run ni wọ́n ń sìn ó láwọn Júù àwọn ń sìn ó lá ẹ jẹ́ kí n tó kà á àwọn ẹlẹ́sìn Júù ń sin odi Ọlọ́run ṣùgbọ́n wọn kò sì lè wọ inú ìlú rẹ̀ nítorí èyí náà ni ẹ̀sìn wọn kò lè rí ọ̀nà lọ láti dé ọ̀dọ̀ Ọlọ́run tí a sì ṣe dá ẹ̀sìn wọn náà dúró sí olú ìlú Jerusalem ti Solomoni ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ni àwọn ẹlẹ́sìn church Kristẹni ìlú Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn ṣùgbọ́n wọn kò sì rí ààyè láti wọ inú ìlú rẹ̀ nítorí náà ni a ṣe ń dá ẹ̀sìn wọn lọ la ṣe ń darí ẹ̀sìn wọn lọ sílùú òyìnbó tí a sì fi ìdí rẹ̀ múlẹ̀ sí ìlú náà àti wípé èyí ni ìdí tí ẹ̀sìn wọn kò fi lè ráàyè láti dé ọ̀dọ̀ Ọlọ́run. ó wá ní ẹ̀kẹta ni àwọn ẹlẹ́sìn Islam ìmàle Ìmáàmù Jamiu tí wọ́n ń jẹ́ Mahdi ó ní ilé Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn ṣùgbọ́n wọn kò sì mọ ọ̀nà tààrà àwọn ànẹ́bí Ọlọ́run ò mọ̀nà tààrà láwọn tọ́lọ́run sọ wípé ulaika alladhina adahumullah fàbí udahu muqtadi àwọn ilé mi Ọlọ́run fi mọ̀nà tààrà ìlànà wọn náà ni ó máa tẹ̀lé táàdẹ̀ ń sọ pé ihdina siratal mustaqim òun náà ń ka lórí ìrun o pé Ọlọ́run fẹsẹ̀ wa rinlẹ̀ lórí ọ̀nà tààrà yìí kì í ṣe pé fi wá mọ̀nà o ìtukùtù táwọn èèyàn máa tú nìyẹn o ihdina ọ̀dá tí ń bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ní o Ọlọ́run fẹsẹ̀ wa rinlẹ̀ lórí ọ̀nà tààrà yìí siratal ladhina an'amta alayhim ọ̀nà àwọn tí wọ́n Ọlọ́run ti parí ìdẹ̀ra rẹ̀ lé wọn lórí àwọn tọ́lọ́run ló ń parí ìdẹ̀ra siratal ladhina an'ama Allahu alayhim Ọlọ́run ti parí ìdẹ̀rẹ̀ lé àwọn èèyàn lórí àwádẹ́ ń sọ yí pé kò sí ìdẹ̀ra lára wọn ẹ̀yin ẹ wo àdánwò tí àìní ìmọ̀ tó kó bá wa nínú Islam látara pé mo fẹ́ dọlọ́lá èmi náà fẹ́ relevant èmi náà fẹ́ jẹ́ èèyàn tún wá gbọ́n tọ́lọ́run sọ nínú Suratun Nisa bóyá Ìmáàmù Mahdi ò tiẹ̀ ka Al-Qur'ani tó fi jáde láyé ni tó dé pé ó ka Al-Qur'ani ni tó sì nígbàgbọ́ nú Ọlọ́run tó nígbàgbọ́ nú ànábì ó ti pèrè lánàbì nínú Suratun Nisa aya 69-70 Ọlọ́run ní wa man yuti'illaha war rasul ẹnikẹ́ni tó bá ti lè tẹ̀lé Ọlọ́run tó tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ tí ń jẹ́ Muhammad ó ní fa ulaik àwọn tá a sọ yìí ma alladhina an'ama Allahu alayhim minan nabiyyin wọ́n ti wà nínú àwọn tọ́lọ́run ọba parí ìdẹ̀ra lé lórí nínú àwọn ànábì Ọlọ́run wa siddaqin
àtàwọn tí wọ́n jó lódodo wash-shuhada àtàwọn tí wọ́n kúkú re was-salihin àtàwọn tí wọ́n jẹ́ èèyàn re wa husna ulaika rafiqa láwọn tó dáa jù láti bá kẹgbẹ́ lọ́run. Ọlọ́run ní dhalikal fadlu minallah, eléyìí àjùlọ kan ni látọ̀dọ̀ Ọlọ́run, ọlá ni, wa kafa billahi aliman, eléyìí ti tó torí pé Ọlọ́run ọba ló mọ̀. Àwọn wo ni àwọn ànábì Ọlọ́run ni wọ́n wà lórí siratu al-mustaqim. Islam sì lẹ̀sìn gbogbo wọn. Torí pé Ọlọ́run fúnra ẹ̀ mà kú sùúrù o, tí ìbá ṣe pé Ọlọ́run kú sùúrù, Ọlọ́run sì fi àwọn eléyìí ilẹ̀ ó sì ń wò wọ́n níran. Wọ́n dẹ̀ ń da yérú tó báyìí. Subhanallahil azim. Àwọn náà dẹ̀ ń ṣẹ̀sìn, wọ́n dẹ̀ ń pera wọn ní Mahdi. Àwọn Mahdi tá ń sọ ẹjẹ́ ń júwe bí wọ́n ti rí fún yín níjẹ̀bú Òde. Wọ́n ní bá yín mú àwẹ̀ papọ̀ láyé, wọ́n ó dájú àwẹ̀ tí wọ́n ní. Tí gbogbo mùsùlùmí bá mú àwẹ̀ lọ́la, wọ́n mú tí wọ́n lónìí. Ìjọ tí wọ́n bá sì ti parí àwẹ̀ yẹn, wọ́n mú déètì àwẹ̀ míì. Tí gbogbo yóò bá kírun lọ́la, wọ́n rí pé wọ́n ti mú déètì tí wọ́n yẹn, wọ́n ti kí kó tó dọ̀la. Tí wọ́n bá sì paléyá, ọjọ́ àràfà ni wọ́n ń paléyá wọn. Wọ́n sì dé àmúrè bí ẹni ń lọ chọ́ọ̀chì. Bí wọ́n ti ń ṣe nù, wọ́n èyí paléyá ń jọ́ta ń paléyá, ọjọ́ àràfà ni wọ́n ń paléyá. Gbogbo ayé ó sì pa lọ́jọ́ kejì àràfà, àwọn ó pẹran léyá lọ́jọ́ àràfà. Wọ́n ó sì kì í dì lọ́jọ́ àràfà. Ọjọ́ àràfà ni wọ́n kì í, ọjọ́ àràfà ni wọ́n pẹran léyá wọn. Wọ́n sì máa ń tàwáàfù sáré ìmáàmù Mahdi lẹ́ẹ̀méje. Tí wọ́n bá ti ń kí jímọ̀ tán, wọ́n ẹ̀yìn jímọ̀ kankan wọ́n tàwáàfù sáré. Sáré ọ̀gá wọn, wọ́n ṣe àwọn tàwáàfù mẹ́. Wọ́n á sì máa tàwáàfù mọ́ṣáláṣí wọn náà, tí wọ́n gbà pé tó bá ti débẹ̀, hájì tó ṣe ń bẹ̀ ó lóore ju èyí tó lọ ṣe ní Káàbà lọ. Nígbà tí Islam èyí ti ẹ̀ ṣe ọ̀nà lọ́dọ̀ wọn. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ẹ̀sìn ẹ̀kẹta, àwọn ni àwọn ẹlẹ́sìn Islam ìmàle. Ilé Ọlọ́run ni àwọn ń sìn. Àwọn wọ̀nyí ń sìn, ẹwọ́ ejúwe Islam tó júwe àwọn ànábì Ọlọ́run. Ó ní àwọn ẹlẹ́sìn Islam ìmàle. Ilé Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn. Ṣùgbọ́n wọn kò sí mọ́ ọ̀nà tààrà. Ànábì Nuhu ọmọ ọ̀nà tààrà lọ́dọ̀ Ìmáàmù Mahdi Ìjẹ̀bú Òde. Ànábì Ibrahim ọmọ ọ̀nà tààrà. Ànábì Musa ọmọ ọ̀nà tààrà. Ànábì Yakubu ọmọ ọ̀nà tààrà. Ismailu ọmọ ọ̀nà tààrà. Ishaq ọmọ ọ̀nà tààrà. Ànábì Dawudu ọmọ ọ̀nà tààrà. Ànábì Ayub ọmọ ọ̀nà tààrà. Ànábì Musa ọmọ ọ̀nà tààrà lọ́dọ̀ Mahdi. Ànábì Isa ọmọ ọ̀nà tààrà. Ànábì Muhammad ọmọ ọ̀nà tààrà. Astaghfirullahal azim. Àwọn èèyàn dẹ̀ ń tẹ̀lé lànà yẹn. Wọ́n sì ń tẹ̀lé lànà yẹn. Wọ́n dẹ̀ gbélé ìpamọ́ síbi kan. Máa gbọ́. Ẹ̀kẹta ni àwọn ẹlẹ́sìn Islam ìmàle. Ilé Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn, ṣùgbọ́n wọn kò sì mọ ọ̀nà tààrà. Jẹ́ n tó fún wọn láyà mí nínú Al-Qur'an. Nínú Suratul An'am, ó ní hadha sirati mustaqiman fattabi'uhu wala tattabi'u subula fatafarraqa bikum an sabilihi. Hadha sirati mustaqiman. Ó fi hàn páwọn ilé wọ́n kàn gbé Kùránù dání gẹ́gẹ́ bí ìwé ni. Tó bá lọ ka Suratul An'am, aya 153, Ọlọ́run sọ fún Ànábì ń bẹ̀ wípé wa anna hadha, ṣe rí ojú ọ̀nà Ìsìláàmù yìí o, sirati mustaqiman, òun náà ni ọ̀nà èmi tààrà. Fattabi'uhu, ọ̀nà yẹn ni kẹ́ẹ̀tọ̀. Wala tattabi'u subula, ẹ má tẹ̀lé àwọn ọ̀nà míì. Fatafarraqa bikum an sabilihi, tí ó wá yà yín lọ́tọ̀ọ̀tọ̀ kúrò lójú ọ̀nà Ọlọ́run. Dhalikum wassaqum bi, eléyìí Ọlọ́run ọba fi ń kì yín nílọ ni. La'allakum tattaqun, kẹ́lẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Ta ló tiẹ̀ sọ wá mùsùlùmí gan tá a bá lọ kànú Suratul Hajj? Ibrahim huwa alladhi sammakumul muslimina min qabl, ẹni ó sọ yín mùsùlùmí nìyẹn. Ẹ wo bí Imam Mahdi ṣe wá ń júwe, ó write off gbogbo àwọn ànábì Ọlọ́run pé wọ́n sí lójú ọ̀nà tààrà. Ó gbé wọn kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni àánú. Níjọ́ tí ànábì táyà yìí sọ̀kalẹ̀, Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu, ó ní khatta Rasulullahi sallallahu alayhi wa sallam khattan, wọ́n lá ànábì falẹ̀ ẹyọ kan báyìí sáárín. Wa khatta khututan,
an yaminihi wọ́n ló wá fa àwọn ìlà tó pọ̀ sápọ̀ ọ̀tún wa an yasarihi ó fa àwọn ìlà náà tó pọ̀ sápọ̀ òsì ó wá ní ẹyọ ọ̀kan tẹ́ rí yìí o asa sabilullah ojú ọ̀nà Ọlọ́run ọba nù ṣe rí àwùláyé subul ṣe ráwọn ojú ọ̀nà yìí ó ní ala kulli sabilin ojú ọ̀nà kankan ní ṣèyítọ́nù wà ńbẹ̀ tó ń pe àwọn èèyàn síbẹ̀ ala kulli sabilin ṣèyítọ́nù yad'u ilayhi àmẹ́yọkọ̀ yìí sabilullah alladhi huwa siratul mustaqim huwa al-islam. Nígbà tí bàbá Mahdi tóun dẹ̀ ń sọ̀rọ̀ ó ní ẹ̀kẹta ni àwọn ẹlẹ́sìn Islam ìmàle ilé Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn ṣùgbọ́n wọn kò sì mọ ọ̀nà tààrà èyí tí wọ́n lè gbà wọ inú ilé náà. Ẹ wá máa gbọ́ o, wọn kò sì mọ ọ̀nà tààrà tí wọ́n lè gbà wọ inú ilé náà. Ó ní nítorí èyí ẹ tẹ́tí dáadáa o, ó ní nítorí èyí la fi ṣe fi ìdí ẹ̀sìn náà múlẹ̀ sí ìlú Mákà nítorí pé wọn ọ̀rọ̀ náà dọ́dọ̀ Ọlọ́run torí ìdí èyí la ṣe fi ìdí ẹ̀sìn náà múlẹ̀ sí olú ìlú Mákà Árábù nítorí náà ni a ṣe tún sọ fún àwọn ẹlẹ́sìn náà wípé ẹ̀sìn wọn kò lè rí àyè láti dé ọ̀dọ̀ Ọlọ́run. Inna lillahi wa inna ilayhi raji'un. Inna lillahi wa inna ilayhi raji'un. Ẹ dákun ẹ jẹ́ kí n tuntun kàkẹ́ tún gbọ́. Ẹ̀kẹta ni àwọn ẹlẹ́sìn Islam ìmàle ilé Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn kí mùsùlùmí kan dẹ̀ pé rẹ̀ mùsùlùmí kó máa lánú sọ èyí. Ó ní ṣùgbọ́n wọn kò sì mọ ọ̀nà tààrà àwọn ànábì Ọlọ́run mọ̀nà tààrà tọ́lọ́run dẹ̀ ń sọ fún wa pé ilé tó ń sọ yẹn inna awwala baytin wudi'a linnas lalladhi bi Bakkata mubaraka ilé yẹ pé hudan lil alamin òun gangan ni mọ́lẹ̀ fún gbogbo ayé Imam Mahdi ní kò sí mọ̀nà ń bẹ̀. La ilaha illallah. Ilé tọ́lọ́ ni man dakhalahu kana amina. Bẹ́yìn bá wọ bẹ̀ yóò dẹni ìfọkànbalẹ̀. Ìmámù Mahdi Ìjẹ̀bú Òde ní kò sí fọkànbalẹ̀ ń bẹ̀. La ilaha illallah. Ilé tí Ibrahim àti Ismail kọ́ pẹ̀lú ogun tọ́lọ́ ni wàyí sí yarfa' Ibrahim al-qawa'ida yarfa' Ibrahim wa Ismail al-qawa'ida min al-bayt. Tọ́ni Rabbana taqabbal minna tọ́lọ́hun sì gbà lọ́wọ́ wọn tó já sí pé àwọn náà ni wọ́n tọrọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ wo bí Imam Mahdi Ìjẹ̀bú Òde bó ṣe rọ́bìṣì Islam tó rọ́bìṣì Ọlọ́run tó rọ́bìṣì gbogbo àwọn ànábì Ọlọ́run tó rọ́bìṣì al-Qur'an. La ilaha illallah. Ilé tó jẹ́ pé téèyàn ò bá dé bẹ́ẹ̀ kò tí ì débi kankan nú ayé. Ẹ̀kẹta ni àwọn ẹlẹ́sìn Islam ìmàle ilé Ọlọ́run ni àwọn wọ̀nyí ń sìn ṣùgbọ́n wọn kò sì mọ ọ̀nà tààrà èyí tí wọ́n lè gbà wọ inú ilé náà nítorí èyí la ṣe fi ìdí ẹ̀sìn náà múlẹ̀ sí olú ìlú Mákà arábẹ́wẹ́ ìjú Islam. Ó ní nítorí náà ni a ṣe tún sọ fún àwọn ẹlẹ́sìn náà wípé ẹ̀sìn wọn kò lè rí àyè láti dé ọ̀dọ̀ Ọlọ́run nítorí àwọn kò lè gbà ẹnu ọ̀nà tààrà wọlé. La ilaha illallah. Al-Islam. 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 Tọ́lọ́run ọba sọ fún wa pé la tamutunna illa wa antum muslimun. Ẹ gbọ́dọ̀ kú àbí kó jẹ́ pórí ẹ̀lẹ́kù sí. Àwọn ẹni yóò máa lo fọ́tò gẹ́gẹ́ bí mùsùlùmí nǹkan mi ni wọ́n ti ń ṣe lábẹ́lé. Ẹ̀kẹrin ẹ wá gbọ́ ẹ̀sìn gangan tó lè múyàn dọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀kẹrin ni àwọn ẹlẹ́sìn Mahdi. A parí ẹ̀ nísìn àáfàyè pípè kalẹ̀. Ẹ̀kẹrin làwọn ẹlẹ́sìn Mahdi tàbí àwọn ẹlẹ́sìn ẹlẹ́mìí mímọ́. Àwọn kan náà wà lórí social media tó máa ń pè àwọn ní Rauhani ẹ̀sìn ẹlẹ́mìí tẹ́pẹ́ ẹ̀kọ́ máa gbọ́ ọ̀rọ̀ jabutu tẹ́mọ̀ pọ̀ ọ̀rọ̀ tí ò tẹ òṣùwọ̀n tí ò gbé làákàyè tí ó kàn dá táwọn ọmọ tó ń kàn máa pariwo lóòrò kíbẹ̀rù tí wọ́n máa sọ pé ìrun gangan lọ́lọ́run. Tálùkù á ní sọ pé laysa kamithlihi shay'un fil ardi wala fis sama pé a gbọ́dọ̀ sọ pé a fẹ́ lọ kí ìrun lóòótọ́ alèlà a fẹ́ lọ kí Ọlọ́run aṣọ tiẹ̀ náà ni a fẹ́ lọ kí ìrun kọ́ là ń kì a fẹ́ lọ rántí Ọlọ́run ni àmọ́ ká máa sọ pé Ọlọ́run yẹn gangan ní ìrun yẹn gangan lọ́lọ́run kalamul junun.
ká máa ní ìrun gangan lọ́lọ́run, ìrun ṣe fẹ́ jọ́ lọ́run táǹkì, à ń fi ìrun yin Ọlọ́run ni. Tọ́lọ́run sọ fún Ànábì Mùsá, aqimi ssolata li dhikri, máa kírun láti fi rántí mi. Ìrun ṣe wá fẹ́ jọ́ lọ́run, ní tá a fẹ́ fi rántí Ọlọ́run ṣe fẹ́ jọ́ lọ́run. Wọ́n á dẹ̀ sọ̀rọ̀ yẹn, wọ́n láwọn ń sọ̀rọ̀ kalamu rawhaniyun, àwọn ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí ni. Ẹ̀mí ló wà lára ẹ̀mí Ṣaitan. Kọ́lọ́ má jẹ́ kí irú ẹ̀ bà lé wa. Irú ẹ̀ náà ló bà lé Imam Mahdi tó fi ń sọ gbogbo eléyìí tí ò dá yìí. Ó lẹ́kẹrin ni àwọn ẹlẹ́sìn Mahdi yàtọ̀ sí Islam, tàbí àwọn ẹlẹ́sìn ẹlẹ́mìí mímọ́ tí ẹ̀mí mímọ́ wọn náà sì ń fi wọ́n mọ̀nà títí tí wọ́n lè fi dé ọ̀dọ̀ Mẹ̀sáyà. Àwọn wọ̀nyí ni ẹni tó ń sin ẹnu ọ̀nà tóóró, èyí tí ó lọ síbi ìyè, èyí tí a fi ìdí ẹ̀sìn náà múlẹ̀ sí olúùlú Ìjẹ̀bú-Òde, Nàìjíríà. Astaghfirullahal azim alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayh. La ilaha illallah. La ilaha illallah. Ẹ wọ́n ṣe ń lò làákàyè àwọn èèyàn bí TB Joshua. Sọrí pé eléyìí yóò yàtọ̀ sí TB Joshua. Sọ pé wọ́n júwe pé ẹnìkan conman, ẹni tí ó fẹ́ kẹ́ ẹ máa nígbàgbọ́ nínú tí ò rí. Ìṣẹ́ tí ó fẹ́, wọ́n á fẹ́ kó gbàgbọ́ nínú tí ò rí. Ẹ wọ́n ṣe ń sọ, wọ́n hàn sí rí àyà Kùránì kan léyìí tó fi hàn pé wọn kì í ṣe ọmọlẹ́yìn Al-Qur'an. Wọ́n dẹ̀ gbé Kùránì dání. Wọ́n á máa ní wà innahu la'ilmun lizzah pẹ̀lú àìmọ̀ kan. Can you imagine? Ẹ máa gbọ́rọ̀. Ẹ̀kẹrin ni àwọn ẹlẹ́sìn Mahdi tàbí àwọn ẹlẹ́sìn ẹlẹ́mìí mímọ́ tí ẹ̀mí mímọ́ wọn náà sì ń fi wọ́n mọ̀nà títí tí wọ́n lè fi dé ọ̀dọ̀ Mẹ̀sáyà. Òun ni Mẹ̀sáyà tó ń sọ, òun gangan ni Mẹ̀sáyà o. Imam Mahdi yẹn gan ni Mẹ̀sáyà tó ń rí fáàsì o, kì í ṣe Mẹ̀sáyà tànábì Ìsá o, torí pé Mẹ̀sáyà náà ni wọ́n ń pè o. Ó ní àwọn wọ̀nyí ni ẹni tí ó ń sin ẹnu ọ̀nà tóóró, èyí tí ó lọ síbi ìyè, èyí tí a fi ìdí ẹ̀sìn náà múlẹ̀ sí ìlú Ìjẹ̀bú-Òde, Nàìjíríà. Nítorí èyí ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe kọ́ ni báyìí wípé èmi ni ẹnu ọ̀nà, èyí tí ó lọ síbi ìyè, ẹnikẹ́ni tí ó bá bá ẹnu ọ̀nà náà wọlé là ó gbàlà. Bíbélì ní ń kó tí ó. Bíbélì ní ń kó tí ó. Tẹ́ fi mọ̀ pé wọ́n mú Kírísílámù, wọ́n gbé pọ̀ mọ́ra wọn. Ó ní nítorí èyí ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe kọ́ báyìí wípé èmi ni ẹnu ọ̀nà èyí tí ó lọ síbi ìyè, ẹnikẹ́ni tí ó bá bá ẹnu ọ̀nà náà wọlé là ó gbàlà. Ǹjẹ́ kíyèsí, nígbà tí ó jẹ́ wípé Jerúsálẹ́mù ni odi rẹ̀ ti ìlú òyìnbó, tí ìlú òyìnbó sì tún jẹ́ ẹ máa gbọ́ o, ǹjẹ́ kíyèsí, nígbà tí ó jẹ́ wípé Jerúsálẹ́mù ni odi rẹ̀, tí ìlú òyìnbó sì tún ń jẹ́ ìlú rẹ̀, tí Mákà sì ń jẹ́ ilé rẹ̀, tí Ìjẹ̀bú-Òde sì tún jẹ́ ọ̀nà rẹ̀. Níbo ni a lè gbà wọ ìlú rẹ̀, èyí tí Mẹ̀sáyà ń gbé, láì kò gba ẹnu ọ̀nà náà àbáwọlé tààrà? Nítorí èyí ni ìdí tí a lè fi mọ̀ wípé Mẹ̀sáyà ni aṣojú Olúwa Ọlọ́run. Imam Mahdi ni Mẹ̀sáyà tó ń sọ o. Nítorí èyí náà ni ìdí tí a lè fi mọ̀ wípé Mẹ̀sáyà ni aṣojú Olúwa Ọlọ́run tí ó wà ní orílẹ̀ ayé lónìí yìí, èyí tí ó ṣe wípé Ìjẹ̀bú-Òde sì ni ìlú rẹ̀ tí ó ń gbé, àti wípé ẹnikẹ́ni tí ó bá sì ń fẹ́ mọ Mẹ̀sáyà ní láti wá sí ìlú Ìjẹ̀bú-Òde náà ní Nàìjíríà. Allahumma salli wa sallim. Ọlọ́run ọba wa bariki ala nabiyyina Muhammad. Ọlọ́run dákun má jẹ́ á sọnù, Ọlọ́run má jẹ́ á ṣìnà. Àforíjì àléyìnà sabran wa thabbit aqdamana fansurna alal qawmil kafirin. Insha Allah, a ṣí ojú òpó kalẹ̀ nítorí ká pè wọlé
àmọ́ nọ́mbà tá a pè sí ó ti change torí mo ti pin ẹ̀ sórí kìíní yẹn bí yẹn bá ti lè bá wa pin ẹ̀ ẹ bá wa pin ẹ̀ MTN that is +2348130509834 that is 08130509834 +2348130509834 Glo +2349151953212 +2349151953212 ìyẹn jẹ́ 09151953212 eléyìí jẹ́ àwọn nọ́mbà tá a fẹ́ máa fi pè tọ́lọ́run dẹ̀ ti ní kádàrá wípé àwa tá a bá fẹ́ pè wọlé láti dá sí ètò yìí ilẹ̀kùn pípè tí ó ti ṣí sílẹ̀ fún wa kọ́lọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ so Ọlọ́run dákun bá wa ṣàlékún ìdẹ̀ra àti àlàáfíà fún bàbá wa Àgbà Lágége kọ́lọ́run mọ́ ní wọn lára láéláé gbogbo ẹni tó bá robi sí wọn ibi àjálù oró mọ́jọ́ sinmi nínú ilé wọn bí èèyàn bá sì ń ro dáadáa sí wọn ìdùnnú àlàáfíà ìdẹ̀ra ìtẹ̀síwájú Olúwa Ọlọ́run dákun mọ́jọ́ wọn nínú ilé wọn bàbá mi Àdìsá Innocent Ọlọ́run ò ní jẹ́ ó tán lọ́wọ́ yín ẹ ṣe wọn jọ́ pẹ̀lú ìdásí Ọlọ́run bá dá sọ̀rọ̀ tìyín náà ọ̀rọ̀ yóò sì ní dàrú la ilaha illallah bàbá olólùfẹ́ Bàbá Lágé oyè àlè ẹ̀yin náà rí pé ó ga jù ó ga lóòótọ́ so láàrin pé à ń retí ìpè yẹn so àwa tá a bá fẹ́ dá sí ètò ojú òpó ti wà ní ṣíṣí kalẹ̀ nọ́mbà tá a lè pè sí náà nìyẹn so àwa tá a bá lè bá wa pín ní nọ́mbà yẹn so ká dákun ká bá wa pín ẹ̀ so that is 08130509834 08130509834 09151953212 torí pé nọ́mbà àti bí tá a mọ̀ tẹ́lẹ̀ yẹn bá a bá pè kò ní lọ nítorí pé yóò distract ìntà ń ṣe yìí la fi yọ kúrò ń bẹ̀ so eléyìí gangan ni nọ́mbà tá a máa fi pè sórí ètò wáyé jẹ́ pé ńgbà tọ́lọ́run bá ní kétò studio káṣírí bò dáadáa so a lè máa lò yẹn fún WhatsApp call bẹ́ẹ̀ nísìn direct call ni ó mú wá torí pé landline ni so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa so kọ́lọ́n kó ṣàánú fún wa tí ó bá sì sí ìpè so a máa fi léyìí ṣe ìlọ nìyẹn so aṣàdúrà fáwọn tá a wà lórí òpó Ọlọ́run bá wa ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa so torí pé tá a bá wà àwọn eléyìí nísìn ṣé mùsùlùmí láwa pé wọn ẹ̀gbọ́n tí wọ́n sọ kalẹ̀ wọ́n sì ní aburú míì náà o tó ń jẹ́ Kàábà táwọn náà ní òfin tí wọ́n lọ́tọ̀ o táwọn náà lófin méje òfin méje àti àṣẹ mẹ́ta tí Sheikh Mahdi Messiah mú wá so òun náà lófin tó mú wá òfin tiẹ̀ táyé ó máa lò ẹ dákun torí Ọlọ́run kò ní dá ká má lè láǹfààní àti pè sórí ká má tiẹ̀ lè rí ẹ dákun ẹ já pè wọlé so àsì pípè ojú òpó yẹn ti ṣí kalẹ̀ báyìí nísìn so ó ṣeéṣe pé a try ẹ̀ tẹ́lẹ̀ kó má lọ ó wà mọ́ọ̀tù ni but alhamdulillah ó ti wà ní ṣíṣí sílẹ̀ báyìí nísìn so àwa tá a bá fẹ́ pè wọlé sí orí ètò inshallah ojú òpó yẹn ti ṣí sílẹ̀ 081 30 50 98 34 091 51 95 32 12 so now à ń fi yẹn retí pé à ń fi léyìí ṣàdúrà bàbá wa Alioye ọ̀rọ̀ yóò ní dàrú Ọlọ́run ó ṣàdékù dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ kárí gbogbo àwọn tí wọ́n tàjọ wà lórí ètò náà Abdulsalam Abubakar Ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀nyí Zulkifli Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o Azeez Oyèbọ̀ ọ̀rọ̀ yóò ní dàrú láéláé Àdìsá Innocent Ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀nyí Qadar Tohib ọ̀rọ̀ yóò ní dàrú Ọlọ́run bá dùn yín nú gbogbo ntẹ́ bá fẹ́ lọ́lọ́run bá yín fẹ́ Ajáre mi Àbíkẹ́ ọjọ́ náà ní tírátíra díẹ̀ Ọlọ́run bá wa ṣíjú àánú wọ̀nyí kó má da ọ̀rọ̀ yín rú gbogbo ntẹ́ ń fẹ́ Ọlọ́run bá yín fẹ́ Kasma Media TV Ọlọ́run bá wa ṣíjú àánú wọ̀nyí náà Jamiu Ọlọ́run ń bẹ Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín kó sì ràn yín lọ́wọ́ Ají orí olówó Abdulrasheed ọ̀rọ̀ yín ò ní dàrú ìmọ̀nà Ọlọ́run ò ní jó fi yín lẹ̀ ńgbà kankan Suleiman Ismail Ọmọtọ́ṣọ̀ Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Azeez Oyèbọ́lá ọ̀rọ̀ yín ò ní dàrú o la ilaha illallah Ọláìdé
ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Ọláìdé ọ̀rẹ́ olúwa, ọ̀rọ̀ yín ò ní dàrú. Jimoh ọba Ọláìdé ọ̀rẹ́ olúwa, ọ̀rọ̀ yín ò ní dàrú. Muhammad Jamiu tàǹtọ́lọ́hún, ọlọ́run bá wa gbangba, ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. La ilaha Nurudeen Afọlábí, bàbá kéwù kẹlmà, ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Mo rí pé ẹ pè mí jò ní àmọ́ rẹ̀ mi, kódà mo ti sùn. Àwọn ṣígàlì kan ló kojú mi, so ọlọ́run sì ti ń bá mi yanjú ẹ̀ díẹ̀díẹ̀. Ẹ má bínú, ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Mo mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ràn mi púpọ̀. Ìfẹ́ ọlọ́run ò ní kú ònú ayé tiyín àti tàwọn ọmọ yín náà. La ilaha illallah Muhammad Rasulullah. Alábí Dọ́lápọ̀, ọ̀rọ̀ yín ọmọ Dọ́lápọ̀ náà ni, ọlọ́run ní kú ònú ọ̀rọ̀ yín o. La ilaha illallah. Kọ́lọ́n bá mi ṣe dáadáa fún ní kálukú wa. Kárí gbogbo àwa náà tá a wà ń bẹ̀. Tọ́lọ́run ò kádàrá kárí orúkọ yìí náà gbé jáde. Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín, kó sì bá wa ràn yín lọ́wọ́. Suleiman Ismail Ọmọtọ́ṣọ́, ọ̀rọ̀ yín ò ní dàrú, yóò máa bá wa ṣíjú àánú wò yín. Eléyìí tá a wílé ní kò ní jí àwímọ́. Ògúnlákejì Kamil, ọlọ́run ò ní jó dàrú o, bá mi ṣe dáadáa fún yín o. Ọlọ́run ò ní jó dàrú o. Rájí Nurudeen Olúyẹlé, ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. La ilaha illallah Muhammad Rasulullah, ọlọ́run bá wa ṣe dáadáa fún. Abdulsalam Abubakar, ọ̀rọ̀ yín ò ní dàrú, gbogbo ń tẹ́ ń fẹ́ lọ́lọ́run máa bá yín fẹ́. Akim Mahmood, ọ̀rọ̀ tí yín náà ò ní dàrú. Àfọwọ́bà Kútì. Naam, àkọlù yẹn ẹ bá wa tún pé ó, ẹrú ọlọ́run kan pé àmọ́ mi ò tètè láǹfààní kí n ìgbà tẹ́ni yẹn kàn flash ni. So al-maslaha. Naam. What about rain? What about all things that just... Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá dáadáa. Láà, pẹ̀lú yín bàbá. Ó ti lọ kọlù yẹn, ti lọ hand ọlọ́run. Ẹ má bínú nítorí ọlọ́run, ẹ bá wa tún kọ́ yẹn pé ẹ má bínú nítorí ọlọ́run. So ẹ má bínú, ẹ dákun nítorí ọlọ́run bàbá. Ẹ dákun, ẹ bá wa tún pé ó kọ́ọ̀tì ni. Bàbá mi Àdìsá. Naam, salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh bàbá. Naam, bàbá mi kò ní bàjẹ́. Assalamu alaikum. Wa alaikum salam. Bàbá, nípa ọ̀rọ̀ Màdí tẹ̀ sọ ni. Naam. Màdí ẹ̀ ṣé ti Ìjẹ̀bú Òde tí wọ́n recognize ní another country. Ìjẹ̀bú Òde lásán ni. Ìjẹ̀bú Òde láàrin ó extend sí Lagos. Ìjẹ̀bú Òde wọ́n dẹ̀ wà ń Bàdàn. Ẹ̀bùn tí wọ́n mọ̀ yẹn ní Nàìjíríà nìkan wọ́n ti mọ̀ yẹn. Nàìjíríà yẹn náà lolúùlú wọn. Ṣùgbọ́n àwọn Màdí míì náà wà. Màdí mi náà bẹ̀ ṣé Màdí ti bẹ̀rẹ̀ náà lọ́lọ́run tó wá rán nígbà tí Màdí wá fà tó. Òun lọ́lọ́run tó rán sí gbogbo ayé yìí. Àwọn èèyàn ń tẹ̀lé wọn tí wọ́n sì pọ̀, kódà wọ́n ń ṣe ájì ńbẹ̀ tán tàwa fún ńbẹ̀. Táwọn náà ń ṣe kàábà ńbẹ̀. Ṣé ẹ̀yin náà rí nǹkan? Ẹ wá wo ìjà táwa mùsùlùmí ń jà lórí social media. Ẹ wo àwọn àdánwò kan tó wà lábẹ́ àwọn ẹ̀sìn wa. Wàláhì. Tá a sì fura. Ẹnìkan kan mọ́ṣáláṣí yẹn dá là ń pè lóníranù sí. Àwọn èèyàn wọn mọ nǹkan tó ń ṣe Nàìjíríà yẹn ni. Béèyàn bá ṣe irú àfáà tó ń bú àwọn ẹni pé wọ́n ń ṣòṣì níjọ́ tó bá lọ sí Mẹ̀dínà torí bọ́n ṣe fi góòlù wọ́n fi dírẹ́sì mọ́ṣáláṣí àná, ṣé wà wálé wà sọ pé ṣìnà ń ṣe Mẹ̀dínà. Wọn ò gbárù nítorí ẹ kí wọ́n mójútó ni ẹ. Ṣé aládánwò tá à ń rán? Wọ́n tẹ̀ máa ń wọ́n tún tẹ̀mí ẹ̀dọ́ bá báyẹn tẹ̀sí á ń blast àwọn ìsìlámù sì ní báyẹn. Wallahi a kàn ń bà nǹkan jẹ́ ní torí pé oníkálùkù kò ṣàfẹ́ kó mọ̀ á máa sọ̀rọ̀ tí ò dá. Ọlọ́run dẹ̀ ní qulu qawlan sadida, ẹ máa sọ̀rọ̀ rẹ̀. Ànábì ní man lam yaqul khayran falyasmut, tó bá lè rọrọ̀ sọgbẹ́nu dákẹ́. Bàbá Ọlọ́run kò ṣíjú àánú wò wá. Jazakumullahu khairan, Ọlọ́run á ṣàánú sà. Ọlọ́run á ṣàánú. Assalamu alaikum. Naam. So Ọlọ́run kò ṣíjú àánú wò wá. A ṣàdúrà fáwọn bàbá wa tí wọ́n pè wọlé, Ọlọ́run ní bá dáadáa wọn jẹ́. Ẹ dákun àwọn náà tá a bá fẹ́ pè, so kọ́lọ́n kó ràn wá lọ́wọ́. So number to call is 8130509835 or 09151953212.
mọ̀ pé àwọn ẹlòmíì wọn ò fẹ́ máa pe nọ́mbà tó ti mọ̀ tẹ́lẹ̀ yẹn àmọ́ tá bá pè ó distract kìíní kò sí nínú fóònù rárá. So àwọn nọ́mbà tá à ń lò tó jẹ́ studio line to call nísìnyí nìyẹn. So tí Ọlọ́run bá ní kí studio tún pè because àti lo studio nísìnyí bùkátà yẹn lágbára díẹ̀. So kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. Rí pé dísù fún rẹ̀ 1,200 naira per litre. So kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kó rọ̀ wá lọ́wọ́. Kì í ṣe nǹkan tó yí sí. Naam. Tá a bá wá rí ìpè. Ayọ̀adé Ibrahim Ọlánrewájú. Ọlọ́run ò ní bá dáadáa yín jẹ́ o. Wàsíù Saad. Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Ọ̀rọ̀ tí wà ńlẹ̀ ìpè lókù tá à ń retí. Báwa tá a bá fẹ́ pè tó ipá máa fi lè ṣe lọ. Àwa tá a bá fẹ́ lọ kí zoo, àwa tá a bá sì kìtìkìtì wa. Kọ́lọ́n kó gbà ní ìbádà lọ́wọ́ wa. So Allahumma rabbana atina fi dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Ká sì má gbàgbé ẹ jẹ́ ká ran ètò yìí lọ́wọ́. So nítorí pé a rí pé ètò yìí náà kìí ṣe jálajàla là ń ṣe mẹ́. Ní tó bá lè kọ́ni lẹ́kọ̀ọ́ tó lè mọ́rọ̀ ìsìlámù wá òun lọ́lọ́ ni a máa ṣe. Ó lè má dá lójú ẹlòmíì gbogbo èèyàn náà kọ́ nìkan máa dá lọ́dọ̀ ẹ̀. Ǹjọ́ Musa ń lọ ọ̀dọ̀ Fìràhónà náà ó fẹ́ lọ́hùn bóyá fún kàwókàwó yìí. Ṣọ́rọ̀ Musa torí ẹ̀yẹ ṣé ó torí ẹ̀yẹ Fìràhónà. Ó lọ́ ní kó yá àwọn ẹlòmíì tiwa iná ò ní yẹ́ lómi yóò sì yẹ́ lómi. So tó bá lọ́n bá ti ní kó yá àwọn tó yé lè láì là. So kọ́lọ̀ ń dákun kó ṣojú àánú wa. Ká mọ bí tá a fẹ́ yà sí o. Àìmọye bí là ń yà sí táwọn èèyàn ń kọ́ wa láwọn ẹ̀kọ́ tí ò dáa tí ò ní í ṣe pẹ̀lú ìsìlámù rárá. Insha Allah ẹ̀kọ́ ń bọ̀ kò lè jẹ́ pàtì kan kíkó àdíìsì jọ bídà ni tó sì rí àṣírí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ Quran tí ìjọ kankan ń wá bí ó ṣe súwìtì ìtumọ̀ tóun bá fẹ́ nínú ẹgbẹ́ kankan wọ́n kọwọ́ bọ Quran náà ìyẹn ló bí ikhtilaful kiraha àlèkábáì nígbà tádìísì di pé wọ́n ṣe gígùn tó kọlọ ẹlòmí ò rò pé sọkúsọ nígbà tó bá ó kàn àwọn èèyàn sọ kó mọ́lẹ́rìí kíkó àdíìsì jọ bídà ni òun náà ni prógrámù tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ kíkó àdíìsì jọ wallahi bídà ni bídà gidi dọ̀làlà gidi ní òun ṣe bídà tó ń gẹ̀rọ dọ̀làlà so kọlọ ń kó làwọn kó ṣe dáadáa fún wa a máa fi eléyìí ṣe lọ so bóyá la dúpẹ́ fún àwọn tó bá wa ṣe ètò yìí so ọlọ́run ó ṣe oore tó pọ̀ nínú ayé yín gbogbo àwọn tó bá wa lọ́ọ̀fù ẹ̀ gbogbo ìgbésí ayé yín lọ́lọ́run ó mọ̀ fẹ́ràn yóò yọ gbogbo ìdààmú tí ń bẹ kó mẹ́ gbogbo àwọn tó bá wa tẹ láìkì ọlọ́run ó láìkì yín yóò láìkì ọmọ yín yóò láìkì àwọn ọmọ tí ń ra yín wọ́n máa fi owó wọ́n máa fi dá ọlá nínú ilé yín ni wọ́n máa fi yí dọ́là ń bẹ̀ òṣì ò ní hàn nínú ilé yín kò ní ràn nínú bí yín lọ́la la ilaha illallah àárẹ̀ tí wàá máa dá àyànjú kó sójú kan tí ò ní lè jáde tí ò ní lè dá wọlé tí wọ́n máa fún lóúnjẹ tí ó máa bí ọlọ́mọdé ó ṣe ẹnì kankan wa wèrè ó kéré ó san ọlọ́mọ fi ṣe wá ọlọ́mọ fi ṣẹ̀ wá o torí pé tó bá rẹ́rìn ọjọ́ kan wọ́n ní ẹ ṣọ́ra fún ó ti ń rẹ́rìn o kó má jàpó fẹ́ ṣẹ̀ wò ọlọ́dàkùn má fi irú ẹ̀ ṣe wá má fi ṣe àwọn ọmọ wa à ń gànà lásán ní tiẹ̀ ilẹ̀ tútù ní gìrì ní tó bá ti gbé ní máa dàrú ọlọ́mọdé ó ṣe mí o mọ́jọ́ ó ṣàwá náà o la ilaha illallah gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà káàkiri ayé ọlọ́mọba wa ṣe dáadáa fún ní kálukú wọn gbogbo àwọn tọ́lọ́wọ́n bá ní wọ́n fẹ́ràn wa pẹ̀lú ìfẹ́ bàbá wa dégbìtẹ́ lóṣogbo àlékún àláfíà àlékún dẹ́ra ọlọ́mọba wa ṣe fún wọn àbá wa Taofik Kọ́lápọ̀ ọlọ́mọba máa fi yín ṣe kò ń jẹ́ ọ̀rẹ́ bàbá mi Àlàdé Bákàrè iṣẹ́ ọlọ́run tẹ́ ẹran mi mọ̀ ń jẹ́ ọlọ́run ò ní dá yín padà sẹ́yìn gbogbo àwọn ọmọ náà lẹ́jìrì wọn la ilaha illallah Sa'idu Kẹ́kàwá ọmọ ìyá mi Jamali Abubakar bá àti ẹ̀gbúrò yín lọ́jọ́ tó ti pẹ́ yìí wò ní ká má máa ṣàdúrà fún yín torí ìtẹ́ ṣe yẹn náà kọ́lọ́mbà wa nù yín ní lérè ẹ̀ ní ti dáadáa torí bá àti gbúrò yín nísìnyí àti fẹ́ tó 7 months so tẹ́ ẹ bá wà dáadáa ọlọ́run jẹ́ ẹ máa wà dáadáa tó bá sì kú díẹ̀ káàtó ọlọ́mbà wa dùn yín nù kó ṣe bẹ́ẹ̀ ti fẹ́ fún yín kó sì tún dáa ju bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ la ilaha illallah bàbá Abdulhakeem Ọ̀rádéyọ̀ Ibrahim Bádéjọ ẹ̀ ní padà sẹ́yìn wájúlẹ̀ máa lọ bàbá Ẹnjìnìà Odúọlá gbogbo àlẹ́ ń pè wá tẹ̀ ń kí wá tẹ̀ ń sálámà tẹ̀ tún ṣàdúrà ẹ̀ fi wálẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀ nǹkan ní yín náà ní dàrú ẹ̀ sì ní máa padà sí ibú àpadà sí ìgbà ẹja ló níbú ọlọ́run bá mi ṣíjú àánú wò yín ẹ kú ọ̀rọ̀ ọjọ́ Amirul Maslaha Adésínà ọlọ́run dákun ọ̀rọ̀ yín ò ní dàrú o maslaha náà lọ̀rọ̀ yín ò máa jẹ́ o ọ̀nà náà lẹ́ máa ṣínà owó ẹ máa ṣínà ọlá ẹ máa ṣínà àgbéga ẹ máa ṣínà lọ síwájú bí ó ti máa jẹ́ fún yín náà nìyẹn àtàwọn ọmọ yín la ilaha illallah gbogbo àfáà wa làbáyíká di Christ àlàbá ọlọ́run dákun má fa burú ṣe o bàbá wa kí ó gba góòlù má fa burú ṣe mí wọn o
ọlọ́run bá wa dá wọn sí o báwọn kéto àti èrè ọ̀tá sì pọ̀ tó ọlọ́run má jẹ́ ó ṣẹ lórí wọn la ilaha illallah Baika Idris Indiami ọlọ́run má gbàgbé yín ọlọ́run ò ní fi yín lẹ̀ o Adémọ́lá Murtala ọ̀rọ̀ yín ò ní dàrú la ilaha illallah gbogbo àwọn tá a ṣàdúrà fún ọlọ́run ajá Taofik Abelewu ọlọ́run bá mi ṣíjú àánú ẹ̀yin náà ajá rẹ̀ mí lẹ́kún ọlọ́run bá mi ṣíjú àánú ẹ̀yin ọlọ́run bá mi rẹ̀ yín lẹ́kún kárí gbogbo oníkálukú ajá Yétúndé Amẹ́ríkà ọlọ́run bá mi ṣàánú yín gbogbo àwọn tá a rántí dárò àtàwọn tá a rántí dákọ wọn ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn Alhaji Àkànní Abdulaziz Àkànní ọlọ́run bá mi ṣíjú àánú ẹ̀yin bàbá wa tó sì lọ láìpẹ́ náà ọlọ́run bá wa ṣàlékún kẹ́ fún wọn Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar tawaffana muslimin wa alikna bis salihin ashhadu an la ilaha illa Allah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu Allahumma la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab Allahumma hab lana min ladunka rahmatan wa ayyih lana min amrina rashada subhanaka Allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk Allahumma inna nas'aluka mujibati rahmatik وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا أمن إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من أوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أفاكم يا عبد القادر ولا مش عدوا فينا السلام عليكم ورحمة الله وبركاته نعم